Akínọlájú lóníròyìn ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ẹgbẹ́ Jòhẹ́sù múra láti gùnlé ìyanṣẹ́lódì. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ṣàgbékalẹ̀ ètò 774 nutrition. Ikọ̀ Super Eagles ṣetán láti fẹ̀yìn orílẹ̀-èdè Libya gbolẹ̀. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ elétò ìlera lápapọ̀ àti ẹ̀ka akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera ìní Jòhẹ́sù ti fohùn lédè wípé àwọn fún ìjọba àpapọ̀ ní gbèǹdéke ọjọ́ 15 láti rí sọ́rọ̀ ìgbáyégbádùn àwọn ọmọ ẹgbẹ́ wọn tàbí kí wọ́n gùnlé ìyanṣẹ́lódì. Alákòóso iléeṣẹ́ tó ń rí sọ́rọ̀ ètò ìlera àti ìgbáyégbádùn àwọn aráàlú ìní ọ̀jọ̀gbọ́n Mohammed Pate òun ló sọ èyí di mímọ̀ nínú àtẹ̀jáde kan. Ẹgbẹ́ náà sọ pé àwọn yóò bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì lọ́jọ́ 25 oṣù tí a wà yìí bí ìjọba àpapọ̀ bá kọ̀ láti ṣe ohun tí wọ́n fẹ́. Pẹ̀lú bí ọ̀wọ́n gógó ṣe gbòde báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà, ìjọba àpapọ̀ ti gbé ètò kalẹ̀ láti gbógun ti àìrí oúnjẹ aṣaralóore jẹ, èyí tí igbákejì ààrẹ Ìní Kashim Shettima ṣe ìfilọ́lẹ̀ rẹ̀. Ètò náà tí wọ́n pe orúkọ rẹ̀ ní Nutrition 774 Initiative ní àjọ NEC ti buwọ́lù láti mójútó jíjẹun kánú àti oúnjẹ tó ṣaralóore káàkiri gbogbo ìjọba ìbílẹ̀ lórílẹ̀‐èdè yìí. Ibi ìpàdé àpérò nípa ọrọ̀ ajé eléyìí tó wáyé ní oṣù tó kọjá òun ni wọ́n ti fi òǹtẹ̀lù ètò 774 nutrition gẹ́gẹ́ bí ètò ẹsẹ̀ kùkú láti gbógun ti àìjẹun kánú àwọn mẹ̀kúnnù. Bákan náà ni àjọ NEC rọ àwọn onígbọ̀wọ́ pẹ̀lú ìjọba láti pèsè ìrànlọ́wọ́ owó láti lè gbé ètò náà síwájú. Ẹ̀wẹ̀, igbákejì ààrẹ Kashim Shettima sọ di mímọ̀ pé ètò ọ̀hún jẹ́ ọ̀kan lára ọ̀nà èyí tí ààrẹ Bọ́lá Tinubu fẹ́ lò láti jẹ́ kí oúnjẹ pọ̀ jaburata lórílẹ̀‐èdè Nàìjíríà. Wáyé ẹgbẹ́ òṣìṣẹ́ NLC ti bẹnu àtẹ́lu àfikún owó epo pẹtiró tí àjọ tó ń rí sí ìfọ̀pọ̀ lórílẹ̀‐èdè yìí èyí ní NNPC ṣẹ̀ṣẹ̀ ṣe. Nínú àtẹ̀jáde kan tó fi léde lójú òpó ìbádọ́rẹ̀ẹ́ rẹ̀ èyí ní X, ààrẹ ẹgbẹ́ náà Joe Ajaero sọ pé ó dàbẹ̀ ni pé ìjọba tó wà lóde kò mọ nǹkan kan mọ́ ṣe yàtọ̀ sí kó máa ṣe àfikún owó epo pẹtiró láìro ipa tí yóò ní lára àwọn ọmọ Nàìjíríà. Ẹgbẹ́ NLC wá ké pe ìjọba láti jókòó kó sì ronú lórí ètò ọrọ̀ ajé eléyìí tí yóò mú ìdàgbàsókè àti ìlọsíwájú bá orílẹ̀-èdè yìí dípò àwọn ètò eléyìí tí kò nípa gidi lórí àwọn aráàlú. Àwọn jàǹdùkú kan ti dáná sun àwọn ilé-iṣẹ́ ìjọba ìbílẹ̀ kan ní ìpínlẹ̀ Rivers tí wọ́n sì ti lé gbogbo àwọn alága kanṣu àti eléyìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yàn sípò dàsígbò. Èyí wáyé lẹ́yìn tí wọ́n kó àwọn ọlọ́pàá kúrò láwọn sẹkítẹ́ríàtì ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Rivers. Alukoro fún ilé-iṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Rivers èyí ní Grace Iringe kọ́kọ́ sọ nínú àtẹ̀jáde kan pé ọ̀gá àgbà àjọ ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí òun ló ti pàṣẹ pé kí wọ́n kó àwọn ọlọ́pàá kúrò níbẹ̀ nígbàtí ọ̀rọ̀ òṣèlú nípínlẹ̀ náà di oruyeye lóṣù kẹfà ọdún 2024. Kókó sọ pé ìgbésẹ̀ náà òun ló wáyé ní ìbámu pẹ̀lú ìpinnu iléeṣẹ́ àjọ ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí láti lè dúró láìṣẹ́gbẹ́ àti láti lè dúró digbí pẹ̀lú àwọn ìlànà ìjọba tiwantiwa. Ìròyìn Iyaleta òun lẹ ṣì ń tẹ́tí sí. Ẹ káàbọ̀ padà, ìròyìn Iyaleta ń tẹ̀síwájú láti iléeṣẹ́ Alujo FM. Ìròyìn ilẹ̀ òkèèrè, awakọ̀ bàálù kan tó jẹ́ ti Turkish Airlines òun ló ti pàdánù ẹ̀mí rẹ̀ lẹ́yìn tí àìsàn dédé kọlù lásìkò tó ń wa ọkọ̀ bàálù láti ìlú Seattle lọ sí ilé tó wà ní apá àríwá ilẹ̀ Amẹ́ríkà lọ sí ìlú Istanbul ní orílẹ̀-èdè Turkey. Agbẹnusọ fún iléeṣẹ́ bàálù náà òun ló ṣàlàyé lójú òpó ayélujára wípé Ellison Peivan ẹni ọdún 69 òun ló dédé ṣubú lásìkò tó ń wa ọkọ̀ bàálù tí akẹgbẹ́ rẹ̀ sì ní láti gba àkóso wíwa bàálù náà. Ẹ̀wẹ̀, nígbàtí ìtọ́jú pàjáwìrì nínú bàálù náà kò ṣiṣẹ́, àwọn akẹgbẹ́ awakọ̀ bàálù òun ni wọ́n ní láti mú kí bàálù náà balẹ̀ kíákíá, ṣùgbọ́n kí wọ́n tó ṣe bẹ́ẹ̀ ni ó ti jáde kúrò láyé. Àjọ tó ń rí sí ọkọ̀ òfurufú lórílẹ̀-èdè
Turkey òun ló ti ránṣẹ́ ìbánikẹ́dùn sí àwọn mọ̀lẹ́bí ojúlùmọ̀ àti akẹgbẹ́ olóògbé náà bó tilẹ̀ jẹ́ pé wọn kò tí sọ ohun pàtó eléyìí tó ṣokùnfà ikú olóògbé náà. Lágbo eré ìdárayá, Yorùbá sọ pé ohun tí a bá mọ̀ ṣe bí idán ló máa ń rí bẹ́ẹ̀ gan lórí fún tẹ̀gbọ́n-tàbúrò ìní Confidence àti Victor Kipo tó jẹ́ pé kò sí ibi tí wọn kò lè fi gbá bọ́ọ̀lù nínú ẹ̀yà ara wọn. Àmì ẹ̀yẹ Guinness World Record 12 ó ní àwọn ọmọdé náà ti gbà lápapọ̀ fún bí wọ́n ṣe lè fi bọ́ọ̀lù ṣeré ọwọ́. Ọmọ ọdún 9 ní èyí àbúrò, ìgbà 3 ló ti gba àmì ẹ̀yẹ yìí, òun sì ní ọjọ́ orí rẹ̀ kéré jùlọ nínú àwọn tó ti gba àmì ẹ̀yẹ Guinness World Record lórílẹ̀‐èdè Nàìjíríà. Bákan náà, mínísítà fún dàgbàsókè eré ìdárayá ìní aṣòfin John Eno òun ló ti rọ ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles pé kí wọ́n láfojúsùn lórí bí wọ́n ṣe máa gbé ewúro sójú orílẹ̀-èdè Libya. Bákan náà, nínú àtẹ̀jáde kan gbàtọwọ́ Diana Mary Insan ẹni tó jẹ́ agbẹnusọ rẹ̀, aṣòfin Eno tó pàgé kìlọ̀ wípé kí wọ́n má ṣe rẹ̀wẹ̀sì ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tí wọ́n ní pẹ̀lú wọn nínú ìdíje ìkúnjú òṣùwọ̀n fún ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ tọdún 2025 eléyìí tí yóò wáyé lọ́jọ́ Jímọ̀ ní pápá ìṣeré Godswill Akpabio nílùú Uyo tó jẹ́ olúùlú ìpínlẹ̀ Akwa Ibom. Ìròyìn ìyálẹ̀ta wa kò ní jù báyìí lọ, ṣùgbọ́n kí a tó parí ẹgbẹ́ àwọn kókó èyí tó sódò sínú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Ṣáájú la kà sí ti gbọ̀nyìn pé ẹgbẹ́ Jòẹ́sù ti múra láti gúnlé ìyanṣẹ́lódì. Ìjọba àpapọ̀ ṣàgbékalẹ̀ ètò 7-7 for nutrition. Lákòótán, ikọ̀ Super Eagles ṣetán láti fẹ̀yìn orílẹ̀-èdè Libya gbolẹ̀. Ìròyìn ìyálẹ̀ta wa kò ní ju báyìí lọ. Ọ̀sẹ̀yẹmí Akínọ́lájú ló kà sí ti gbọ̀nyìn ẹ̀ka sàn án.